Ìdòwú Phillips ìyá alálùbáríkà ìyá pàtàkì màmá tó tọ́ àwa nìyẹn tí wọ́n jẹ́ ká di ohun tá a di lónìí tí gbogbo yín bá mọ láńkó ọmọ bá dùfàyè dáadáa ẹ mọ̀ pé lára àwọn product ìyá rẹ̀ ń bò ní ìyá rẹ̀ ń bọ̀ mọ̀ ìyá tó bí mi ó mọ̀ bàbá tó bí mi ó mọ̀ ìgbà tí mo bẹ̀rẹ̀ sí ní bímọ mo ṣe wọnú tíátà òṣèyìn ẹ̀ lágbára lọ long life and prosperity ọmọ ò ní kú fún màmá yìí. Orúlé Israel nínú ìgbé ayé màmá mi, Màmá Rainbow, abiyamọ lọ́jọ́ tó ṣòro, abiyamọ tí kì í pààyàn tì nínú ìdààmú, abiyamọ tó nífẹ̀ẹ́ gbogbo ọmọ pẹ̀lú àdúrà, pẹ̀lú ìrẹ̀lẹ̀, pẹ̀lú ìfaradà. Wọ́n jẹ́ lára àwọn tó jẹ́ kí ìjọ aláṣọ funfun kó tún máa gbèrú sí i pẹ̀lú ìdùnnú àwọn tá à ń dìde bọ̀ nínú ẹ̀. Producer ni mi, actor and a director. Àwa síbí nítorí màmá tá a mọ̀ sí Màmá Rainbow. Èdè ni wọ́n pé 80 onígbogbo ẹ̀ ń sọ káàkiri yẹn 80 kì í ṣe ọjọ́ orí téèyàn kan lè pè àbí tí ẹ̀dá kankan lè ní pé mo fẹ́ pé 80 á dẹ̀ pé 80. Iṣẹ́ lèèyàn máa ṣe níbẹ̀ àti oore ọ̀fẹ́ Ọlọ́run. Àkọ́kọ́ ni oore ọ̀fẹ́ Ọlọ́run Ọlọ́run ló lẹ̀ mí ló ní àlàáfíà kéèyàn ní pé kéèyàn jí láàárọ̀ sí kó ní bá mo dúpẹ́ mo jí láyọ̀ àti àlàáfíà ẹ mọ̀ túmọ̀ ayọ̀ ẹ mọ̀ túmọ̀ àlàáfíà ẹ dẹ̀ túmọ̀ kéèyàn tún jí tó mẹ́ta ẹ̀ ni nígbà tó bá jí ló máa láyọ̀ ló máa lálàáfíà so adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fún màmá ní mẹ́tẹ̀ẹ̀ta òun la ṣe ń bá wọn celebrate ẹ̀ báyìí èmi fi wọ́n tọrọ o mo fi Màmá Rainbow tọrọ pé èjì yẹn ní ayọ̀ àti àlàáfíà inú dúdùn láàrin ọmọ láàrin ẹbí láàrin ará láàrin ọ̀rẹ́ nínú ọlá nínú ìyìn nínú ọpẹ́ nínú ògo mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Heat up.
orí ajá pé gbogbo nínú ẹ̀ máa bí nù. Àdúrà ìyáàgbà o, nínú gbogbo nínú àjò. Bí wọ́n ṣe ní wọ́n ran ìjókòó ìlọ́wọ́ fún ogóòrè ọdún tí màmá wa ṣe dé. Bàbá ló yẹ kó kọ́kọ́ bẹ̀rẹ̀ sáwọn fúnra wọn kọ́ ṣùgbọ́n ní láwọn. Ìgbà wọn ló yẹ ká kọ́ bẹ̀rẹ̀. Ṣùgbọ́n ẹ má jáwọ́ yà yín lẹ́nu pé a ṣe fẹ́yàwó lọ ní o. Lẹ́nu bá a fẹ́yàwó lẹ́nu. Ìkọ́kọ́ fà á ti bàbá òkú wà ní ilé. Ẹ má bínú rárá. Iṣẹ́ ní ká máa bá wa yọ. Bàbá wa lórí ìgbà tí wà ní àṣọ. Torí ìgbà ayọ̀ lọ ṣe bí ìgbà ayọ̀ náà la ṣe lọ́wọ́.